Hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ. Báwo lojú ọjọ́ ṣe rí? A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa. Ẹ ṣeun. A kú gbádùn àsìkò yìí. Mo ní kí n sáré gbé gist kan wá fún wa. Wọ́n ní Lizzy ó wá sáàfin. Mi rò pé kò tíì lọ tààrà. Ó yí wà round. Wọ́n ní Ashley o, bóyá ní bóyá àná torí àti ẹ̀ mọ̀. Ẹ̀tìkọ́ ta gbọ́ ni pé ṣe ni Ashley lọ bá Lizzy. Tó ń sọ fún Lizzy o pé ìwọ sọ pé o fẹ́ remarry. Kì í ṣe ṣojú òun yìí ló fẹ́ remarry. Ó ní ìwọ balẹ̀ jẹ́ tán ló fẹ́ remarry. Máa wò ó máa ṣojú èmi àti ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ ńlá. Ọ̀rọ̀ tí ò ṣe é sọ. Bọ́n ṣe ṣe ọmọ yẹn títí tó bá lóyún báyìí. Á gbé oyún ọmọ yẹn wá là. Á lóyún báyìí. Á gbóyún ọmọ yẹn. Wọ́n á mú gbẹ. Gbogbo wọn rò pé bóyá just ordinary. Kí kábíyèsí àdá sọ̀rọ̀ yìí. Kábíyèsí máa wò tó rán Ashley bó ṣe wà yẹn. Ashley, wọ́n ní olè kì í wá bí kò ṣe láti pa àti láti parun. Ṣé rí Ashley tẹ̀ ń wò yìí? Ashley wá láti wá ba ààfin jẹ́. Ashley kò wá fún purpose tó da. Ó ní purpose tí ò da tó fi torí ẹ̀ wá sáàfin. Wọ́n rán Ashley níṣẹ́ ni. Ashley dẹ̀ ń jẹ́ ìṣekíṣẹ́. Ó yẹ kí kábíyèsí máa fura. Kó má ṣe máa wò Naomi. Má ṣe máa wò Ashley anyhow. Ashley agent of darkness ni. Tí kábíyèsí ò bá mọ̀. Agent of principalities and powers ni. Bible say by their fruit you shall know them. Nípa èso wọn lẹ máa fi mọ̀ wọ́n. Kò dìgbà pé a sọ. Kò dìgbà pé bóyá a sọ wípé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ashley ti fi bó ṣe rí, ó ti fi hàn gbogbo everybody. Gbogbo íńtánẹ́ẹ̀tì wọ́n ti mọ Ashley. Gbogbo ààfin ti mọ Ashley. Gbogbo ilé Ifẹ̀ ti mọ Ashley. Ashley ikú ni Ashley o. Kì í ṣàrun. Kábíyèsí, iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín láti ṣe. Ẹ má jáfara. Ẹ má jẹ́ kí gbogbo wọ́n ní àwọn Igbo máa ń pè ní òtùmọ̀pọ̀. Ẹ má jẹ́ kí gbogbo òtùmọ̀pọ̀ wọn kó mú yín láàfin. Kò tí ẹ lè mú yín. Torí wọ́n ṣe ń ṣe làṣírí wọn ṣe ń tú. Tó bá ti ń gbìmọ̀ pọ̀ báyìí, atẹ́gùn á fẹ́ gbogbo ìmọ̀ wọn. Á fẹ́ dànù. Wọ́n ní ìmọ̀kímọ̀ kò gbọdọ̀ jọ. Ètekéte ò lè dúró. Kò gbọdọ̀ dúró ní ààfin yẹn. Bọ́n ṣe ń ṣe wọ́n forí ara wọn gbé nǹkan wọn. Bẹ́ẹ̀ ni. Bọ́n ṣe ń ṣe náà forí ara wọn fọ́nrú. Ọlọ́run wa, ó mà ṣe o. Ṣé rí bí Ashley ṣe wà yẹn? Ẹlẹ́yà ló ń ṣe káàkiri. Ṣé rí bó kò níyì kankan? Ashley ò níyì. Kẹ́dẹ̀ máa wo Sátánì. Bó ṣe wà yẹn. Tí Ashley bá bẹ̀rẹ̀ ẹ̀rín ní bíbà yẹn máa rò pé bóyá onínúure jùlọ. Ẹ ti mọ̀ pé ó ní mission. Èmi ò tíì rí pé èèyàn ń rẹ́rìn kó tún máa ṣiṣẹ́ ibi. Àṣà àwọn oníṣẹ́ ibi yẹn, àwọn náà máa ń rẹ́rìn jù. Tí Ashley ni mo máa rí o. Tí Ashley ni mo rí o. Ọlọ́run ṣàánú fún wa. Kábíyèsí, ẹ máa wo pẹ̀ tó Ashley ní principalities and powers tó ń bá yín jà láàfin yẹn. Ẹ lè jìnnà. Kábíyèsí ẹ túbọ̀ lé Ashley jìnnà. Bẹ́ẹ̀ ṣe rò pé bóyá Ashley ń gbà yín. Ashley gangan lẹni tó ń ṣe gudugudu méje iṣẹ́ ibi láàfin yẹn. Wọ́n ló ń bá yín gbé igbá. Ẹ wá fi gbogbo ọkàn lé. Ó ń bá yín ṣe sacrifice. Sacrifice tán ló ń ṣe tó jẹ́ pé ó fi ń ṣiṣẹ́ ibi ni. Kì í ṣe pé ó dénú ẹ̀. Ó ń ṣe sacrifice láti bá ti kábíyèsí jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ò gbà fún un. Torí ẹ̀ náà ṣe hate Naomi. In as much pé Naomi wà pẹ̀lú kábíyèsí. Ogun wọn ò lè jẹ́. Níṣe ló kàn ń tá dànù. Nǹkan tó fà á nìyẹn. A kàn ń sọ pé wọ́n jó. Iṣẹ́ ibi tó wá ṣe ní ààfin.
iṣẹ́ ibi tó ń rán Ashley wá ṣe láàfin, òun ni Naomi ni ò jẹ́ kó jẹ́. Òun ni ìtumọ̀ owú jíjẹ yìí. Owú jíjẹ yẹn le gan. Ó máa le gan. Ẹ mọ̀ pé gbogbo ètò Ashley ní pé kó pa òun àti Mariam. Kán pa, níbo náà tí ń ṣerú ẹ̀. Ojú ò tí ẹ̀ ń tì wọ́n mọ́. Tọ́n bá fẹ́ sọ pé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ pààyàn yẹn, ojú ò ń tì wọ́n. Ìyẹn lẹ fi máa mọ̀ pé àwọn àti Sátánì náà jọ ń jẹun pọ̀. Ṣíbí òun àti Sátánì jọ gùn dọ́gba. Ashley yẹn, agent of darkness pọ́nbélé, original one. Ó ń sọ fún, wọ́n ló lọ ká ọmọ yẹn mọ́ chamber. Ó lọ sí chamber olórí Elizabeth tó ní ìwọ sọ pé o fẹ́ remarry, màá ma wò bóyá o máa remarry. Kò sí remarry kankan nínú ìwà ẹ̀. Ìwọ tó jẹ́ pé o ba ilé jẹ́, o ba ọ̀nà jẹ́. Ìwọ tó jẹ́ pé o wọ ààfin, ta feel pé bóyá ara kan náà ni wá. Àṣé Naomi ló ń dìbò fún. Naomi léni, Naomi lọ́la, òun ṣáá ni. Tọ́ bá sọ̀rọ̀ Naomi wá ti ṣe pẹ́. Wá ní rárá, Naomi ò ṣe bẹ́ẹ̀, Naomi ò ṣe bẹ́ẹ̀. Wọ́n ní èwo ló ń ṣe, which one you dey? O ò sí lọ́dọ̀ àwọn olórí, o ò sí lọ́dọ̀ ẹnikẹ́ni àfi Naomi ṣá. Pé gbogbo àṣírí nǹkan tán ti sọ ní ìgbìmọ̀pọ̀ àwọn olórí láàfin. Wọ́n ní ṣe ni olórí Elizabeth ó lọ download ẹ̀ fún Queen Naomi. Pé kì í ṣe bí. Àwọn fọ́ máa fojú ẹ̀rí mẹ́wàá. Most especially òun Ashley. Ṣé ẹ mọ̀ wípé ńgbà tí ṣé ẹ mọ̀ wípé ńgbà tí olórí Elizabeth wọ ààfin, number one ẹ̀ tó kọ́kọ́ faramọ́ ni Mariam, olórí Mariam. Kò mọ̀ wípé òṣòròǹgà, àwọn ìyá tó jẹ́ pé ọ̀sán gan náà ń fò. Òun ti lérò pé ìyálé òun ni ìyálé fake. Ǹjẹ́ wọ́n ti gba ìyálé? Ọlọ́run ti gba ìyálé yẹn lọ́wọ́ ẹ̀. Torí Ọlọ́run mọ̀ wípé kì í ṣe original ìyálé. Àwọn agent of darkness ni wọ́n. Ìyálé agent of darkness. Ìgbà tó ní nǹkan dé, tó ní nǹkan ti gba nǹkan ẹ̀. A gbọ́ wípé ó ti fọ́n dàgbé, ó dẹ̀ máa lọ. Àlọ́ rámirámi. Wọ́n ń rábọ̀ ẹ̀ torí ẹni Bíbélì sọ, Bíbélì fi yé wa. Ó ní kò yẹ kí àjẹ́ kó wà láàyè. Ọlọ́run dẹ̀ ń deal pẹ̀lú wọn. Wọn ò dẹ̀ fẹ́, wọn ò fura. Wọ́n mọ̀ pé Ọlọ́run deal pẹ̀lú wọn. Àwọn àti Ọlọ́run wọ́n jọ ń jìjàkadì. Ọlọ́run wá fi ń yé wọn pé bí kún ló lóko bí tàkúté ni. Ẹ jẹ́ ká máa bá eré ìje lọ. Bẹ́ẹ̀yin lè lágbára ju Ọlọ́run, bẹ́ẹ̀yin lè dá Ọlọ́run ẹnu ẹ̀ ní gbogbo níwọ̀ ẹ̀yin àti Ọlọ́run jọ wà yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin ò fo ọjọ́ kejì ọjà. Kí ni nǹkan tó ń jo yín lọ́wọ́ tí ẹ̀ fi jólẹ̀? Wọ́n láwọn àjẹ́ tí ẹ máa ń ṣe kí wọ́n secretly tí yín gbangba nítorí pé ẹ ti rí ẹfọ̀n lábàtà lẹ wá yọ̀ bẹ́ẹ̀ tí. Ẹ ti rí pé kábíyèsí jẹ́ onínúure. Ẹni ẹlẹ́ni ò tí ẹ gbé ti yín rò. Ṣùgbọ́n sìn, adánilóró ti fagbára kọ́ ni. Ṣé bẹ́ẹ̀ ti dá kábíyèsí lóró, tẹ dá lóró, Ọlọ́run ni ò jẹ́ fún yín, kò jẹ́ kó jẹ́. Nítorí pé ó ti gba Naomi láàyè. Ó ti jẹ́ kí ìmọ́lẹ̀ wá sí ààfin. Ìmọ́lẹ̀, ó dẹ̀ pé ìmọ́lẹ̀ wá, ìmọ́lẹ̀ dẹ̀ wá. Ẹ̀yin wá ní rárá pé òkùnkùn tí ẹ fẹ́ sọ kábíyèsí sí, òun gangan lẹ yọ̀ láàyò. Pé ìmọ́lẹ̀ ò gbọdọ̀ wá. Kí ló dé tí ìmọ́lẹ̀ ò ní wá? Ọlọ́run máa ṣe yín ṣìkàṣìkà. Ìmọ́lẹ̀ ti dé, òkùnkùn gbọdọ̀ paradà ni. Naomi ti dé. Ó ti wá take position ẹ̀. Ó ní ìṣe náà, ìtọ́ Ọlọ́run fún yín láàyè. Tẹ fi ṣe ọṣẹ́ rádaràda tẹ ṣe inú ààfin. Bó ti tó. Kí lẹ wá rí mú? Òfo, disgrace, ìyà. Kábíyèsí tó máa ń pọ́n yín lé. Òun náà, kábíyèsí náà kan ló ti sọ wípé wọ́n ní eyín tájá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré ló fi ń gé jẹ. Yes. Ọlọ́run ti da, ó ti fi trailer gba àárín méjì ẹ̀yin àti kábíyèsí. Ẹ̀yin bí báwo. Ẹ continue kí ẹ máa ṣiṣẹ́ ẹbí nìṣó. Tẹ feel pé bóyá kábíyèsí ó máa nífẹ̀ẹ́ yín. Kábíyèsí ò lè nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin báwo. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní pé Ashley ó ní ṣé Elizabeth ò mọ̀ pé òun ni all and all. Òun ni apàṣẹ wàá láàfin yẹn.
ní spiritual realm. But ìgbà tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ lójú ayé, gbogbo ogun wọn ṣe Naomi kan, ó kàn sọ́dọ̀ omi fún wọn ni. Àṣírí yín ti tú. Nítorí ẹ ni Naomi ṣe sọ wípé òun máa bá yín fa kiní kan. Enough is enough. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ ṣe wèrè orí burúkú, ẹ wá máa rìn dè, ẹ wá máa sunkún. Nígbà tí ẹ bá ti ṣe orí burúkú tán, ẹ ti wá máa wá ẹni tó fẹ́ dá lé lórí ẹ ní kí Naomi wá dáríjì kó wá gbàdúrà fún yín. Ẹ̀yin nìkan sẹ́, ẹ fi ọwọ́ ara yín ṣe ra yín láàfin. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi. Bẹ́ẹ̀ ni, àyàfi tí Naomi bá ní inú méjì pẹ̀lú yín. Pé inú kan tí Naomi ní fún ẹ̀yin olórí láàfin, tí ò rí ti yín rò, tẹ́lẹ̀ sọ wípé ẹ fẹ́ bá ti ẹ̀ jẹ́. Ó dìgbà náà ná. Níbo lẹ fi tọ Ọlọ́run sí? Ọlọ́run tó ń gbé ni níjà, kẹ́rù ò bo níjà. Òun ló ń gbé Naomi níjà. Tẹ́ bá sọ wípé ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù èṣù lẹ má bẹ̀rù. Ọlọ́run á dẹ̀ ṣe gbogbo yín ní ṣìkàṣìkà. Àwọn ogun ọ̀run máa ṣe yín ṣìkàṣìkà. Àwọn áńgẹ́lì lọ́run, àwọn ni ẹni tí Naomi ń bá fà ń sìn. Àwọn áńgẹ́lì ló ń bá Naomi fà gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún láàfin. Naomi, ẹ máa ṣe lọ ṣó. Àwọn ogun ọ̀run wà lẹ́yìn ẹ. Ìwọ àti Elizabeth. Elizabeth ò fòókùnkùn, òun ò rẹ̀ fẹ́ bí rúdurùdu. Ìgbà tó ti tẹ̀sí gbogbo yín wò ẹ̀yin olórí ìkà. Tẹ́ ẹ̀mí ìkà lọ́mọ yín ṣe yá tètè sá padà. Ó faramọ́ yín pẹ́ tó ti faramọ́ yín, ó faramọ́ Mariam. Kò mọ̀ pé Mariam, bàbá ńlá ṣọ. Àbúrò ẹ máa faramọ́, ẹ máa fara ro, ẹ máa fara ro. Ẹ̀sìn Ọlọ́run ti fi gbogbo iṣẹ́ ibi yín ó ti fi hàn everybody. Ẹ máa fọwọ́ ara yín ṣe ra yín lágbára Kristi Jésù Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé eléyìí wá sí etí gbọ́ yín torí nǹkan tí mo gbọ́dọ̀ jẹ́ kí ẹ mọ̀. Mo gbọ́dọ̀ jẹ́ kí ẹ mọ̀. Torí Ashley yẹn, rádaràda ló ń ṣe. Tí ẹ yí ẹlẹ́yà ni. Ẹlẹ́yà ló yìí ń ṣe. Wọ́n ní èèyàn máa ń fi ọdún mẹ́ta pète wèrè. By the time tó bá máa jájà báyìí, mo pagbo fún yín. Ó yẹ kó ti yé gbogbo, kó ti yé yín ẹ̀yin èèyàn mi tó tẹ́lẹ̀ ń kẹ́jọ, tó wà pa, tó mọ̀, tínú wọn mọ̀ dáadáa. Àwọn tó lóye jùlọ, àwọn ọlọ́gbọ́n jùlọ, wọ́n mọ bó ṣe máa bá mi fèsì sínú comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Láyọ̀ o. God bless you all. Amen. Thanks.